Our generator shrine. Ninja flavor.com. Tutti on the beat. Abeji too. You can call me small doctor. Omo ya teacher. Agege wa o. We see this year. You go see next year. We blow this year. You go blow next year. We dey born this year. You go born next year. Àtíkè làkù bẹ́ẹ̀ ni o, àtíkè ayọ̀, àtíkè ìdùnnú, àtíkè àlàáfíà àwọn náà lè máa rí lójú àwa ọmọge ní studio yìí tẹ́ngẹ́mẹ́ǹgẹ́ bẹ́ẹ̀ ni o small doctor ti sọ kò sí ikú lójú wa o Ọlọ́run á máa fi ààbò ẹ̀bù wá àwọn ẹni náà tó ń ṣàárẹ̀ agbára Ọlọ́run á mú wọn lára dá àwa náà tí a wà èèlànà àti báyìí àní ṣàárẹ̀ o ó wá kéré ó tóbi nínú àìsàn Ọlọ́run ní gbé kan ìkọ̀kan nù wá Abíọ́lá àti Mistura Elerineye àti ti ṣe kí ni àtúntì dé bá ṣe máa ń dé àti dé mo rántí ìgbà tá a wà ní primary school tó máa ń ṣe kọ́kọ́ yẹn adé àwọ̀dé àwa máa tún dé ogongolo bẹ́ẹ̀gẹ́ óyá ogongolo ọmọ kékeré ọmọ kò yí sí o Ọlọ́run àwọn tó ṣì wọ ọmọ kékeré bá Ọlọ́run àwọn ọmọ náà láyọ̀ àtàlàáfíà àwọn náà dájú jẹ́ kí ní àní jẹ́ àbíkú àgbàlagbà àmín yẹ́sọ àti dé ètò tí ni ètò Karile máa já wọn sí lọ ètò alálùbáríkà bẹ́ẹ̀ni tó ń kọ́ni lọ́gbọ́n bẹ́ẹ̀ni kí ló dé tó wá ń fi àmì fàágùn sí jẹ́ fi sí ó máa ń fi kàrámọ̀ sí ẹ̀kọ́ wọ́n máa ń sọ ẹ̀yìn ara lé mi ní kẹ́ fèsì ṣẹ́mọ̀ ojú mi máa ń sparkle gan mi ní kẹ́ fèsì pé yín. bẹ́ẹ̀ ni o ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye ètò tó yẹ pé tẹ bá ti ń wo àwọn ọmọge tó ń present ẹ̀ gan ẹ̀yin gan ti ń rẹ́rìn-ín already bẹ́ẹ̀ ni o à ń ṣe comedian àmọ́ a máa ń ṣe Ọlọ́run rán wa ní pé tẹ bá pọ̀ tí rí wa báyìí gbogbo ìròyìn ẹgbẹ́sẹ̀gbẹ́ ẹ máa be happy gbogbo ìròyìn ẹ ṣe báyìí ni ṣókí lọ́bẹ̀ ogun tá a máa mú wá fún yín àmọ́ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká dé òkè náà. ẹ̀rọ rẹ̀. Karile ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò alálùbáríkà Karile that around town everything tá a máa ń sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìtọ́ba tí tábà ti gbé fún wa àsọ sí yín a lè jíròrò lórí ẹ̀ láti mọ̀ bóyá ṣé eléyìí tó ṣe gbọ́ sétí àmú ìtawà lè sọ ta lè advice àsọ ìtẹ́ iná bá lè rò pé Mistura Bíọ́lá Peter Sọ́yẹ́mí ò lè gbà ẹ jẹ́ ká máa ṣọwọ́ sọ wa lórí àwọn social handles wa tẹ́yìn rí tó move yìí exactly ṣáà jẹ́ ká àwọn máa rí bọ́ pop-up yẹn ṣẹ̀ṣẹ̀ máa rí ṣùtì yẹn àwọn social media handle wa òun nìyẹn okay now kí la rí gbọ́ lénìí. ọgbẹ̀rẹ̀ àgbèdè. ó ń gbóná fẹ́lẹ́fẹ́lẹ́. èmi sọ̀kalẹ̀. ó sọ̀kalẹ̀ tí ẹ̀mí bá ń sọ̀kalẹ̀ lọ́wọ́ máa rẹ̀ rìn. oya bone straight your face. mo ti. straight your face. Why is you laughing? Yes, so wọ́n gbèdé bó ṣe máa ń gbèdé àníṣe. àwọn ẹ̀mí mímọ́ ti rúdé fún. kí ló dé? Yes, ọkọ ìyàwó ó ń pe ọkọ ẹ̀ ní dádì àti àbí bùrọ̀dà Ṣẹ́gun àbí dádì wa àbí dádì wa. ẹjọ ṣáyà àtijọ́ lọ ti wá. ẹjọ is it normal? It's to me I don't know kí má jẹ́ ti sọ anything ẹ̀yin ará lé kí ìyàwó máa pe kó máa relate pẹ̀lú ọkọ ẹ̀ as dádì mọ́mí brother ọ̀làlágbájá dádì ṣé ṣe bẹ́ẹ̀. I don't want us to go into scripture or something because nínú scripture gan Ọlọ́run ò kọ́ gbàgàdàgbà pé call your husband daddy or call your wife mommy or call your husband brother call your sister. Bọ̀wọ̀ fún àgbàlagbà tó jù ẹ́ lọ gan ló wà ní Bíbélì àti ọkọ ẹ̀ be submissive but okay ẹ jẹ́ ká gbé wá káwa tó lọ sí títì ẹ jẹ́ ká kọ́kọ́ jókòó ká kọ́kọ́ jíròrò ẹ̀ náà ẹ̀yin ará lé mo kẹ́ tí ń hági náà fúnra yín ẹ má ti jẹ́ kó fàjà ẹ jẹ́ kí èmi sọ tèmi ní tèmi o I think kò kí ń mú ìrẹ́pọ̀ àbí kí olúmọ Bíọ́lá láàrin ọkọ àti ìyàwó kò kí ń mú ìrẹ́pọ̀ sí àárín ọkọ àti ìyàwó because if I see you as someone tí mo pè
ẹ lọ bèrè lọ́wọ́ àwọn so many women out there tó bá ń lo daddy àbí brother Dele or baba Biliki. Is either they are not too learned but a lè sọ pé èèyàn kàwé ní kò kọ́gbọ́n no but or kó jẹ́ pé margin yẹn wà ẹ máa àwọn baálé mi tó yẹ kó máa ṣe báyìí wọ́n máa gbé shoulder pad wọn báyìí ó máa ń ga sókè ni ó máa ga sókè ni the belief torí àwọn ti jẹ́ head pé àwọn lè àwọn jẹ́ olórí ilé. irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọn kì í respect ìyàwó wọn. Exactly. So ọmọ ń look down obìnrin bẹ́ẹ̀ ni pé we are nothing. àwa tá a jẹ́ ń lo o sweetheart ọ̀nì fún ọkọ wa kò mí pé a respect ọkọ wa. Exactly. kò mí rárá mo believe pé lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan pé ẹni tó bá ti ń lo daddy mọ́mí fún ọkọ ẹ̀ kò ní sí closeness láàrin wa àti ọkọ ẹ̀. ẹ̀yin ọkùnrin ẹ̀yin daddy nílé ẹ wo bí ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín. There is that particular thing you are missing your wife is not giving you because of that daddy and brother tó ń pè yín. Jerry ìrẹ́pọ̀ yẹn kò lè sí níbẹ̀ because when you call someone tábà ní pé àwa jẹ́ couple when you call someone your better half you should be able to relate relate bí ọ̀nà kan ló máa sọ pé your wife and your husband I mean both of you should be best friend best gist mates sex mates everything you have to be your age kúrò mẹ́ ìwọ tó mọ̀ pé ó dàgbà kí lè tó lọ kọ́nu fọ́mọ kékeré mi ìdẹ̀ wá ní pé bóyá kí ọmọ náà yín àwọn obìnrin pé kárí àwọn ọkọ wa fi no a máa come together a máa di ọ̀kan a máa di ọ̀kan but why is it and àwọn míì ẹ mọ̀ nǹkan tó fi máa ń copy ni copy àwọn daddy Gio nǹkan tó fi ń copy yẹn when your wife or your dad or your husband at home kò gba oyè kankan ní church you need to create that space like àwa boy alpha na jẹ́ àsọ̀rọ̀ because tó bá ti ń di dáadúrà àwọn ọmọ gan àtijọ́ bá dáàdì ṣeré pé kíni kan wà nira. gbà tí wọn bá ti rí ìyá àti bàbá wọn tọ́jọ́ ń ṣeré papọ̀. Exactly. àti bá bàbá àbí ìyá wọn ṣeré ó máa nira fún wọn. You need to be flexible with your spouse both mommy and daddy both of you need to come as one because one náà la dì nínú Bible àti Quran. ní kékeré máa respect ọkọ you have to respect your husband. ìyẹn wà important. Yes, that is it. àwọn aráalé náà wọ́n sọ ní púpọ̀ ẹ gbọ́ díẹ̀ lẹ́nu nǹkan táwọn aráalé sọ nípa ọ̀rọ̀ yìí à ń bọ̀ àìtí dé. tó bá ń sọ pé dáàdi ò ní free mọ́kọ ẹ̀ bọ́ tó bá ní ẹ̀gbọ́n mi àbúrò mi ṣe mọ̀ èèyàn máa free now. ìyẹn ò bójú mu mi mọ bẹ́ẹ̀ mi ṣe máa feel o tí àwọn mi bá pè mí ní dáàdi wa bí ipò insult mi ló ṣe máa rí fèmí o bí ipò insult mi ni but ó máa ń da kóbìnrin respect ọkùnrin because nǹkan tọkùnrin fẹ́ nù gbéyàwó ni ẹ̀ so respect but ẹ fi dáàdi bọ́dá lẹ̀. ẹ ṣe máa pọkọ yín ní dáàdi àbí dáàdi Tọ́pẹ́ àwọn kan á ní àbùrọ̀dá mi no ìyẹn ò dáa kò sunwọ̀n bí Èkìtì ṣe máa sọ kò sunwọ̀n rárá. oríṣiríṣi kọ́mẹ́ǹtì ọlọ́run ṣe àṣọ wa ṣá the thing is gẹ́gẹ́ bá a ṣe sọ ìwọ tó ṣe ń darapọ̀ mọ́ wa a ní pé daddy and brother kí ọkọ máa kí ìyàwó máa pe ọkọ ní brother Wálé or daddy Biliki or daddy wa it does not really bring the mutual relationship. kò kí mo wá kò sí bó ṣe lè each is true ó dàbí pé kó máa sọ ẹ̀gbọ́n àtàbúrò náà ni ẹ̀gbọ́n mi àtàbúrò mi too much ẹ̀gbọ́n mi ìpayà máa ti wà ń bẹ̀ ìpayà láti lè pe ọkọ ẹ̀ pé láti lè pe ọkọ ẹ̀ to correct him ó máa wà àwọn míì wà gan wọ́n lè sọ fún ọkọ wọn pé okay wọ́n lo daddy for example daddy wa àkọ́tẹ́ sí yẹn ó kù díẹ̀ ká tù mo ti ẹ̀ máa àwọn couples kan sọ pé wọ́n máa gbọ́ daddy wa orí yóò pè ó wà búkúlẹ̀ wúlẹ̀. Respect ni wọ́n máa ń sọ ọkọ respect reciprocal ẹ jẹ́ ká mọ̀ pé ọkọ tóyàwó ẹ̀ bá fún ẹ respect kí wọ́n náà kó bọ̀wọ̀ fún ìyàwó ẹ̀ kó yọ anything lára ẹ ti gbọ́ nǹkan táwọn ará lè sọ àwa náà ta ti ń jíròrò látẹ̀kan ẹ ti gbọ́ ìwọ tó tètè tó ti dé o mọ̀ kó o ti pẹ́ dé already àmọ́ ò tí pẹ́ tán because Ajíṣọpẹ́ ń dúró dè wá láti fún wa ní tip of the day. Ìbà o Ajíṣọpẹ́ mo tún dé lónìí o
ìbà lọ́wọ́ Olódùmarè bá mi àtàyèrò bí agogo ọgbàmùgbàmù ojú ọ̀run ò ṣe gbámú o ọba mi aṣòro kọlù bí ògiri gbígbẹ mo rí bá ní iwájú mo rí bá lẹ́yìn àdìsọ pé mo tún ti dé lónìí o àṣọrí o igi oko o ìgbà èwe mo pé kómi àjẹmí ní kíá ọdún tí mo mú wá lónìí o àtàlẹ̀ ló ń pòdù tí mo mú wá lónìí o àtàlẹ̀ táwọn olóyìnbó ń pè ní ginger. Ẹ kúlé ẹ̀yin ará ilé, ẹ kú àbọ̀ ẹ̀yin èrò ọ̀nà. Ajíṣọpẹ́ ọmọ yín mo tún ti dé. Ata ilẹ̀ ni odù tí mo mú wá lé ní ẹ máa wò pé èwo tún látalẹ̀. Ginger ni jàre, ẹ má panic rárá. Ginger ni orúkọ odù tí mo mú wá lé ní. Ẹ máa wò pé èwo tún ní iṣẹ́ ginger. Kí tún ni ginger nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ẹ̀yin ẹ farabalẹ̀ ẹ ṣáà máa bẹ́ mi kalọ̀. Ẹ jẹ́ kí èmi fún yín ní tutorials lórí nǹkan tí ginger ń ṣe. Nísìnyí báyìí, tí èèyàn bá wà tó bá ní ọ̀rá lára, tó yẹ pé gbogbo ara ẹni yẹn báyìí gbogbo gèdègèdè ọ̀rá ló kún gbogbo ara ẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ fún ẹni náà drip gan wọ́n wá iṣan wọn rí ọ̀rá ti dí gbogbo iṣan ara ẹ̀ ẹ̀yẹn má wọrí ẹ farabalẹ̀ ẹ ṣáàbà mi wá ginger bó ṣe fresh yẹn ni o kẹ rọra bá mi wá ginger kẹ bá mi rọra peel epo ẹ̀yẹn díẹ̀ kẹ́ni yẹn wá máa jẹ kó máa jẹ tó bá fi máa jẹ méjì ó dá mi lójú ni eléyìí ò kì í ṣe kálọ kábọ̀ rárá o lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ lẹ ti máa rí gradual process ni o kò kí n ṣe nǹkan tó ń rush rárá lẹ́tí máa rí tọ́rọ yẹn tí máa dínkù tán máa tẹ́ni bá fi máa jẹ́ bí ọjọ́ méje ó dá mi lójú máa mọ ibi tí ara ẹ̀ kú sára tẹ́ni náà gan máa fúyẹ́ gbogbo iṣan tí ó sá pamọ́ ẹ̀ gbogbo ẹ̀ ló máa jáde tó máa fojú hàn ìyẹn ẹ̀kọ́kọ́ títún wá rí èkejì nínú iṣẹ́ tí atalẹ̀ ń ṣe mo rí pé àwọn nǹkan kan wà tí àwọn olóyìnbó máa ń pè ní blood clotting yẹn ni kí ẹ̀jẹ̀ dì sínú ara ẹ jẹ́ kí n já yín tán pé tíyàn bá ní àrùn yẹn tó jẹ́ pé wọ́n ní ẹ̀jẹ̀ ó dì sínú ara ẹni yìí o ẹni yẹn ní blood clotting nínú ara o kíní kan ẹ dẹ̀ mọ̀ pé nǹkan burúkú ni kò kí ń ṣe nǹkan gidi rárá ẹ bá mi wá ginger fún ẹni náà kẹ́ni náà jẹ ginger yẹn ní tútù ni o kẹ́ má sè kó ṣe pé má ẹ̀ṣẹ̀ má sè mọ́ ẹ ṣáà rọra bá mi ha ara ẹ̀ díẹ̀ kẹ́ bá mi rọra ha ẹ má ha gbogbo nǹkan tó ń ṣara lórí ń bẹ̀ ẹ kàn rọra ha ara ẹ̀ díẹ̀ or scrape ẹ̀ kẹ́ wá fún ẹni náà jẹ ní tútù bó ṣe wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n já yín tán pé tó bá máa tó bí ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀jẹ̀ tó dì sínú ara yẹn fúnra ẹ̀ báyìí ló máa yọ tó máa ṣe dáadáa tára yẹn máa ṣáná mà ó ti ẹyin báyẹn yẹn ni odù tí mo mú wá lónìí kùndùn pọ̀ ṣókí báyìí òun ni ọbẹ̀ oge ẹ jẹ́ ká wá máa lọ Mistura Elerineye mo ti jíṣẹ́ tó rán mi o iṣẹ́ tó ní kí n wá jẹ́ mo ti jẹ́ mo dẹ̀ ti fẹ́ máa lọ Ajíṣọpẹ́ mò ń relé bàbá mi lẹ́sà ọ̀gbìn ara ògbójú. Ẹ káàbọ̀ padà sí Karile èwo lọ́gbọ́n tó ń sìn sọ fún wọn àwọn yẹn ti pẹ́ dé ọ̀rẹ́ tó yá já wọn sí. ọ ní pé ṣó yẹ kóbìnrin máa pe ọkọ ẹ̀ ní dádì mọ́mí ká máa pe àwọn dádì mọ́mí ọ̀ ká máa lo bọ̀dá fún ọkọ tá a fẹ́ sílé. ní pé kẹ́ sọ fún wọn pé o wa máa gbọ́ pé ọkọ máa respect ọkọ ẹ̀ ní tèmi o tí bá pọ̀ ọ́ ní pé tó bá ṣe gbé ìgbà ẹ̀ lọ ṣe máa gbé. If I call my husband O and I feel that ẹni tó ń pè ní O or something tó bá fi lè disrespect ẹ mo lè di ẹ̀ ń gbàjú. I am so mean to that aspect to that level. bó ṣe jẹ́ mi. I don't like it when you disrespect my husband and I won't disrespect my husband as well. So ìwọ náà tó bá wá ń pe ọkọ ẹ ní pé dadi kìíní kan yìí ọkọ náà ti pé bóyá o respect ẹ. ẹ̀yin ọkùnrin nǹkan tá a fi gbé topic yìí ni pé so that you can know more of your wife and your wife too can know more about you. Because tí o bá fi margin pé respect yẹn ní kẹ́ má respect ara yín but the margin should not be too wide because so that wàá lè mọ nǹkan tó hit yín up bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ òun náà ni exactly so ẹ ti gbọ́ lẹ́nu gbogbo nǹkan tá à ń sọ ẹ dẹ̀ ti gbọ́ lẹ́nu Ajíṣọpẹ́ náà lórí tip of the day mo lérò pé ẹ enjoy lénìí báwa náà ṣe enjoy as much as we do here in the studio ẹ jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ míì ọjọ́ ire o.